Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ mọ́. Ẹni tó bá ti ń wọlé sórí ètò, ẹ bá mi share rẹ̀, ẹ méjì ọ̀kẹ́ share rẹ̀. Ẹ share rẹ̀ o. Ẹ dẹ̀ lọ follow YouTube channel mi. Torí wọ́n ti ṣe àwọn program kan sórí Facebook nísìn, gbogbo àwọn live program báyìí orí Facebook tó bá ti lè lo 30 days wọ́n á yọ pọ̀. Orí YouTube ní gbogbo àwọn fídíò yẹn bá wà. Good morning my brother. Ṣé rí ọ̀rọ̀ tá à ń sọ lọ nípa ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba nílùú Ògbómọ̀ṣọ́. Good morning my brother. Kò sẹ́nì kankan tó ń bá ọba sọ̀hún dupò kínní. Ní tí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ understand ò nìyẹn. But mo rí páwọn kan bẹ amukun mẹ́kọ èèyàn ò ní wọ́n dẹ̀ fẹ́ wá solution sí pírọ́blẹ́mù tó ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí sọ̀rọ̀ 200 years tí wọ́n rí solution sí ni. Kí ni àwọn nǹkan tó ń fà á táwọn lọ́balọ́ba tí wọ́n fi gbọ́ra wọn yé? Òun làwọn ń try láti sọ fún yín. Inú jẹ́ mọ́ sọ fún yín pé kò sí ilé kan tàbí ìlú kan àbágbègbè kan nílùú Ògbómọ̀ṣọ́ tí ò ní ìtàn. Ọba Olúgbọ́n inú ọ̀rọ̀ wọn ò bá sọ̀hún di number 1. Number 1 wèé ṣe nǹkan téèyàn máa ń dù lọ́wọ́ wọn bá gbà tí wọ́n bá ti yàn án. Èèyàn náà lè máa struggle rẹ̀. Àmọ́ ẹni tó wà number 1 sì ni ó wà ń bẹ̀. Ẹ wò for example tí wọ́n bá fẹ́ ṣe election ní orílẹ̀-èdè Nàìjíríà 2027 ń bọ̀, oríṣiríṣi àwọn candidate ni ló ti wà níta táwọn náà fẹ́ di ààrẹ. But tó fi di sẹ́yìn tí wọ́n bá níta ní president wọn, President Bola Ahmed Tinubu ni. náà ní tèmi ń sọ ni àwọn nǹkan tí ò mú kí ìlú wa ó tò. Bó ẹ̀yin kan bẹ tó jẹ́ pé ẹ fẹ́ gbọ́ rárá. Ìtẹ́ kan fẹ́ gbọ́ ni pé ẹ ó yá kí wọ́n kóra wọn sọ́hún, bàbá ń ṣe dáadáa. Kò sẹ́nìkan tó ní bàbá ò ṣe dáadáa. Ẹ gbọ́ mi yé dáadáa. Èmi àti àwọn kan tí wọ́n pè mí lánàá àjọ ń sọ̀rọ̀. Mo ní kò sẹ́nìkan nílùú Ògbómọ̀ṣọ́, even tọjọ́ mọ Olúgbọ́n ni, ọjọ́ mọ Àrẹ̀sà ni, ọjọ́ mọ ẹni bá lọ́jọ́ mọ Òpìtú ni, tí ó sọ wípé òun ò fẹ́ràn kábíyèsí. Àmọ́ kí ló dé tó jẹ́ wípé àwọn nǹkan tó ń dá yánpọnyánrin ilẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ẹ fẹ́ sọ̀rọ̀ ń parẹ́, ẹ fẹ́ kẹ́nìkan kan sọ̀rọ̀ ń parẹ́. Kí nìdí tó fi jẹ́ pé tí kábíyèsí sọ̀hún bá ṣe nǹkan Àrẹ̀sà dúró ní wá? Kí ló ń fà á? Kí nìdí tó fi jẹ́ pé bí kábíyèsí sọ̀hún tí wọ́n bá ṣe nǹkan Olúgbọ́n ò ní fẹ́ wá, Òǹpẹ̀tù ò ní fẹ́ wá? Kí nìdí? Ẹ wá sọ ẹ béèrè pé kí nìdí? Kí ló dé tó ń kò yìí ò ní fẹ́ wá? Ṣé àpèrè sọ̀hún ó ní wọ́n bá dupò ní àbí kí ní ṣẹlẹ̀? Ẹ fẹ́ gbọ́. Ẹnìkan kan ò lè bá pèrè sọ̀hún dùn kankan nítorí pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ga àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan ò ní gbà. Torí tá a bá kú òǹlé tí gbogbo wa bá jáde lọ tá a wá ń lu mi tí wọ́n bá lọ́mọ ìlú wo ni ọjọ́ mọ gbọ́n ọjọ́ mọ Àrẹ̀sà yọ ọ̀kọ̀ọ̀kan sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ lòun. Àmọ́ wọ́n ní tí ìbá lè jẹ tí ìbá lè gbapò kẹ́nẹ́ ṣẹ́ẹ̀tún mọ́ bá mi dupò kejì ni. Ẹ̀gbọ́n Yorùbá mi yé dáadáa. Ṣé tí ìbá lè dupò kẹ́nẹ́ ṣẹ́ẹ̀tún mọ́ bá mi dupò kejì ni. Pírọ́blẹ́mù
tá a ní nìyẹn. problem tó wà ń bẹ nìyẹn. And gbogbo àwọn ọba yìí ló ní ìtàn tó báàkì wọn, gbogbo wọn ni wọ́n ní ìtàn. Wọ́n ń ṣe ordinary ọba, wọn ń ṣe ọba gbẹ̀gbẹ̀. Àwọn ọba tó ní ìtàn lẹ̀ Yorùbá ni. Báwo la ṣe ṣe tí gbogbo wọn fi jọ máa jókòó pọ̀? Èyí ò lẹ̀ wá ẹ̀ tẹ́ẹ̀kan wá ni pé àwọn tó bá sọ̀rọ̀ sáwọn ọba yẹn, ẹni tó bá sọ̀rọ̀ sólúgbọ́n kọjá pé inú gbòòrò Ògbómọ̀ṣọ́ nígbà ẹ̀wò pé ó ní right. Béèyàn bá sọ̀rọ̀ sárẹ́sà ó ní right. Béèyàn bá sọ̀rọ̀ Sóǹpétú ó ṣe dáadáa, kò sí problem. Bọ̀ lọ́jọ́ táwọn bá sọ̀rọ̀ padà eyín ni wọn ò ní right. Ibi tá a ti ní problem nìyẹn. Now, pẹ̀lú research mi lọ́tún lósì, bí mo ṣe ń sọ bọ̀, kò sí pé àwọn gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ yìí tí gbogbo wa ń fẹ́ ní unity. Ṣé tí bàbá sọ̀hún tí wọ́n bá ju àwọn lọ́balọ́ba lọ, sáwọn àjòyè bàbá sọ̀hún náà tó jù wọ́n lọ ni? That's the question. Wọn à ní ṣù gbogbo wọn pẹ̀lú findings mi, pẹ̀lú àwọn èèyàn tó ń pè mí lọ́tún, àwọn èèyàn tá a jọ ń sọ̀rọ̀ lọ́sì, ẹnìkan kan ò bọ́ bá Ṣọ̀ún ju number 1. Àmọ́ bó ṣe yẹ kó jẹ́ ó ní wípé tí ó tó bá ti di pé àwùjọ àwọn lọ́balọ́ba ń bá ní tí mò ń sọ yìí, ẹni tó bá ní etí, ẹni tó bá dẹ̀ wà láfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ tí èyí jẹ́ pé jàgídíjàgan ní dàlámù, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó yẹ kó take note ẹ̀, kó dẹ̀ wò pé àṣé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́, tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ pé kò dáa. Èmi ò ṣe ẹ̀ sọ pé ẹnìkan wà superior, ẹnìkan wà superior, ní tó ń bẹ́ńlẹ̀ nísìn ní là ń sọ. Bíjọba ṣe tó ó ń kálukú ló ní tàn tó bá jẹ. Àmọ́ tó bá Ṣọ̀ún bá jókòó báyìí, tó bá ti jẹ́ páwọn lọ́balọ́ba fẹ́ jókòó, ní tí mo bìlíìfù lẹ́yìn rẹ̀ ó ní pé Olúgbọ́n jókòó báyìí, Àrẹ̀sà jókòó báyìí, àwọn ọba tó jọba láyé tí wọ́n ń bẹ l'Ógbómọ̀ṣọ́ wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ Ṣọ̀ún, àwọn àjòyọ̀ wà lẹ́yìn wọn ni. Àwọn àjòyè wọ́n wà lẹ́yìn àwọn Àrẹ̀sà, àwọn Òǹpẹ̀tù, àwọn ọba Olúgbọ́n, àtàwọn ìwò tó fi débi àwọn Aláṣà, tó fi débi àwọn Ìbà Bógúndé, gbogbo àwọn ọba tó nítàn tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́. We fight for this name together. Kò ní yẹ kó jẹ́ wípé nígbà tí bàbá bá jókòó, tí bàbá bá mú number 1, kó wá jẹ́ pé àwọn àjò yóò mú number 2, àwọn yòókù tí wọ́n wá ń bẹ nínú ìlú tí wọ́n jẹ́ ọba káwọn wá lọ jókòó number 3. No, ìlú ò lè tò, àwọn èèyàn máa sá. Àwọn èèyàn máa sá. Àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀. Ẹ̀ẹ́dẹ̀ ní sọ pé báwo làwọn èèyàn ṣe ń sọ̀rọ̀, àwọn èèyàn máa béèrè fúráìtì wọn. Ẹ jẹ́ number 1, ẹ tún máa bá mi du number 2. No. Kò sí bí nǹkan báyẹn ó ṣe máa wáyé tí ọba Olúgbọ́n mọ̀ pé bàbá àrí àgọ́ àbólóyè Ṣọ̀ún kan yóò wà ahead àwọn tẹ́ pé wọ́n sí irú ààfin tí wọ́n wà. Kò possible. Àwọn àtúntò yẹn ńlá nílò, kò sẹ́nì kankan tó ń bọ́ bá Ṣọ̀ún jà. Ìjọ tí pàdé ọba wáyé láàrin àwọn ọba bíi Olúgbọ́n, bíi Àrẹ̀sà, bíi Òǹpẹ̀tù, bàbá ó gbé fóònù, wọn ó pè wọ́n fúnra wọn ni. Tàbí kí wọ́n ní gúrùpù tí wọ́n ti máa sọ̀rọ̀. Sẹ́kítírì kan ò ní lọ sọ pé kábíyèsí ni ẹ wá. Yọ̀wọ̀n ó tọ̀hún náà mọ̀ wò pé kí wá lè mi láì sọ mọ́.
no. Gbogbo àwọn Ìbà Bógúndé hálí òkè lérin even tó fi dé sàlẹ̀ ọ̀rá gbogbo àwọn ọba tí wọ́n ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n contribute sílùú Ògbómọ̀ṣọ́. Àwọn nǹkan tá a ní lónú àwọn bàbá yóò ṣàdédé máa sọ̀rọ̀ kò sẹ́nì kankan mo tó ń tẹnu mọ́ pẹ̀lú ìwádìí mi kò sẹ́nì kankan tí ń bọ̀ bá sọ̀hún du number 1. Ó kálukú gbà pé bọ́ọ̀lù ṣe tó nù bí ìlú ṣe tó ó nu ìgbà ń lọ ìgbà ń bọ̀. Àwọn kan ti rúùlù lánàá àwọn kan rúùlù lónìí bó ṣe rí nìyẹn. Àmọ́ tẹ́ bá wà number 1 àwọn ẹ̀ tó gbọ́dọ̀ bá wà du number 2 sẹ́. Ẹ wo orú ẹni tó sọ̀rọ̀ lánàá níbi Ògbómọ̀ṣọ́ Cradle Carnival tọ́ba sọ̀ bá jókòó báyìí yíò ká ga tí wọn ọ̀gá tó lé lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì àwọn tó gbọ́dọ̀ jókòó ń bẹ̀ tá a bá fẹ́ kí wọ́n wá ọba Olúgbọ́n ọba Àrẹ̀sà Òǹpẹ̀tù àwọn ọba tẹ́ ẹ mọ̀ pé àwọn ọba aládé ni wọ́n jókòó ti ọba àwọn ìjòyè wọ́n wà máa bọ̀ lẹ́yìn. Àmọ́ nígbà tí ọba Àrẹ̀sà àbí Òǹpẹ̀tù àbólúgbọ́n tí wọ́n bá wá síbi nǹkan tí wọ́n lọ jókòó tíjòyè ìjòyè kábíyèsí tí wọ́n jókòó eléwo ni dìdìrín tí ń sọ yẹn gbọ́n blocking tọkàn kan mi àwòmọ́ rẹ nu ọkàn máa wò mí ni àdọ́ tèmi ń bì lọ béèrè èmi fún yàn l'opportunity lẹ́ẹ̀mejì wọ́n gbọ́n blocking ni èmi mo ní péjì mi mo sì pé ọ bí ṣọ́ra sáà àwọn ọlọ́pọlọ mo pè bí mo pẹ̀yìn dìdìrín tọpọlọ yín ti lọ. lọ́wọ́ gbogbo àwọn nǹkan yìí níta gbọ́dọ̀ wá solution sí ni ìnílùú ó fi ní everybody ó fi dúró láyé rẹ̀ ìbáṣepọ̀ tó gún régé yóò fi wà. because ó rí bí ṣe máa ń rí lójú àwọn ọba yòókù ní bí ìgbà téèyàn intentionally disgrace wọn nígbà tí wọ́n bá pò nílé wọn tí wọ́n bá wá lọ bí tí ò yẹ kí wọ́n dúró sí tí wọ́n bá wá jókòó ẹnìkan wà ya fọ́tò wọn pé ẹ wò ìgbà tí bàbá yẹn gan wá sí kinní gan ẹ̀yìn wa ló tòsí. téèyàn bá sọ pé wáì tí wọn àti come out wọn come out bò àṣà ò kí wọ́n fẹ́ come out ju ṣé tí mo sọ yìí ṣe mọ̀ parọ́ ni ṣé kèsì kan tó ṣẹlẹ̀ ni. a gbọ́dọ̀ rẹ́spẹ́ẹ̀tì àwọn ọba wa ẹ rí i pé mò ń tẹnu mọ́ gbogbo gbà pé èmi ò rẹ́lẹ̀ kankan nínú àwọn lọ́balọ́ba ẹgbẹ́bìnú wọ́n fẹ́ tan fáànù yìí ibi tó sì wà òdo dáa ẹ má bínú. kò sẹ́ni kankan tá a bá ń sọ àwọn èèyàn ta ló ń expect pé kó jáde wá sọ̀rọ̀ sọ́bọ̀ Olúgbọ́n ni wọ́n gbé microphone wọ́n sọ pé àwa aláàtò ohun tí mò ń sọ yẹn lọ investigate ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀.
pọ̀ àwọn kan wọn ò tiẹ̀ fẹ́ gbọ́n kankan ó kálukú ló nítàn. ó kálukú ló nítàn inú fi di wípé ó kálukú wò pé ẹ jẹ́ gbó lọ́dọ̀ mi ẹ má wulẹ̀ jẹ́ ń dára mi lẹ́nu ẹ má jẹ́ kí n lọ fèsì ẹ má jẹ́ kí wọ́n lọ yẹ̀yẹ́ mi. bó tí respect yẹn bá ń bẹ́ ń bẹ́ kò sẹ́ni kankan mo tó ń tẹnu mọ́ kò sẹ́ni kankan ó kálukú ló nítàn rẹ̀ àmọ́ bí ìjọba ṣe tó bó ṣe rí nílùú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún still remain the #1 king ìlú Ògbómọ̀ṣọ́ zone. béèyàn bá fẹ́ bá bàbá jẹ́yàn máa ń sọ̀sọ́ kú sọ pa èèyàn àwọ̀ bá fàmà lọ́wọ́ pé no bó ṣe rí kọ́. àfàmà lọ pé kìí ṣe bó ṣe rí nu bó ṣe rí nì. lọ àwọn àtúntò yẹn ìyẹn ẹja àtúntò nínú ìlú àwọn tó jọba ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ wọ́n lọ́ba wọ́n jura wọn lọ lóòótọ́ àwọn tó lọ́ba ẹja mọ̀ wọ́n lọ́ba àwọn tó bá yẹ ká fún lápọ́nlé ẹja fún lápọ́nlé àkànlé jókòó kéèyàn máa ta kẹ́nì for example mo fẹ́ bí léèrè question kan gbogbo wa la wo programu tó ṣẹlẹ̀ nígbà táwọn land kẹ́nì kan tí wọ́n wá sáàfin lọ́dọ̀ bàbá Ṣọ̀ún kí ló ní tẹ́yìn èèyàn tó jẹ́ wípé ẹ̀rọ tọrọ lẹ́ẹ̀ lè sọ ká sọ pé ààfin Olúgbọ́n àbá ààfin Àrẹ̀sà àbá ààfin Òpẹ̀tù ní irú fídíò yẹn ti wáyé kì í sọ pé Olúgbọ́n nìkan ni wọ́n bú ń bẹ̀ o wọ́n bú ọbọ̀ Òpẹ̀tù náà o tó bá jẹ́ pé ààfin wọn ló ti wáyé tí wọ́n ń bú ọba Ṣọ̀ún láàfin wọn kí lẹ máa sọ wọ́n wá ń yẹ̀yẹ́ wọn nínú ààfin and you are still expecting them to come kẹ́ẹ̀dẹ̀ wò pé káwọn náà kí wọ́n gbé orí wọn kí wọ́n ṣe báyìí wọn ọ̀sọ́mọ ẹrú mi kankan wọn kò sí ọmọ ẹrú l'Ógbómọ̀ṣọ́ zone ọmọ ọkọ ni gbogbo àwọn tí mẹ́mẹ́. irú ọjọ́ yẹn táwọn kan ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ complain fún ìjọba kí wọ́n complain àkí wọ́n sọ̀rọ̀ yìí ká tó ṣẹlẹ̀ ká tó sọ̀rọ̀ ni but ìgbà tó di bí eléèbú ó yẹ kó jẹ́ wípé ìtọ́ ọba bá wá yẹn ni kó sọ mọ́ wàá yẹ̀yẹ́ ọba kankan bì ọba wo ni ó rí irú tó ṣẹlẹ̀ yẹn tínú rí ó dùn tí wọ́n wàá péjọ kan pé ẹ wá ẹ jẹ́ ká lọ sí ààfin lọ́dọ̀ bàbá Ṣọ̀ún kóun náà ó tàn wá sọ pé èmi náà ń lọ ọyẹ ẹja lọ bẹ́ẹ̀ no èmi tí ì sí ilé tí wọ́n ń disgrace mi ti bẹ lórí social media tí mo bá wá tó lọ bẹ̀ sípò ní dàbùkù. bí ẹnìkan bá dé torí mo mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe bàbá àwọn kan ni wọ́n máa mú àwọn owó yẹn lẹ̀ pé ṣe lágbájá yìí ọmọ yín ni o ṣe Làkàṣègbè ọmọ yín ni láyé ìjọhún èé ṣe sí i. ibi tá a ti mọ̀ pé mo máa ń sọ historically Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sáwọn ìlú mi ẹ wo Olúbàdàn for example ọba Olúbàdàn bí wọ́n ṣe ń jẹ kìí ṣe family kan ní ń jẹ àwọn tí wọ́n jọ contribute sí jíjagun ní ilẹ̀ Ìbàdàn tó jẹ́ pé àwọn ni wọ́n tẹ̀lú bí àwọn jagunjagun yẹn àwọn family wọn yẹn làwọn tí ń jẹ Olúbàdàn gbogbo àwọn ilé wọn yẹn ni wọ́n ń ṣe dáadáa ní Ìbàdàn donc kìí ṣe ìdílé kan ní ń joyè Olúbàdàn
even tá a bá fẹ́ wò tó bá yẹ pé bó ṣe yẹ ká ṣe gangan bó ṣe yẹ kí ìlú Ògbómọ̀ṣọ́ rí nu because ìlú tí èsẹ nìkan lọ dáadáa ni ìlú tó yẹ kó pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá láti several angles tí wọ́n jọ contribute sí growth Ògbómọ̀ṣọ́ ni ìlú jẹ́ kí n máa sọ lánàá ṣé téèyàn bá wá sọ pé èèyàn ò lágbà ṣébi ká wá sọ̀rọ̀ àwọn jàbátá ni ṣébi ká sọ̀rọ̀ àwọn àjàṣẹ́ ni ìlú rẹ̀ ṣàdúgá láàṣọ̀gùn ọba Oníkòyí sọ́ọ̀lẹ̀ lọ́ba Oníkòyí náà ni àbí sálẹ̀ òkè lẹ́rìn lọ́lẹ́ àbálá sálọ̀lẹ́ àbọ̀nsálẹ̀ ọ̀rá lọ́rẹ́ lọ́lẹ́ oníjẹ̀rú sí lọ́lẹ́ kò sẹ́ni kankan tí mẹ́mẹ́ yẹn tí ìjẹ́pá gbára kan ló gbé dúró mẹ́. Good morning olórí kò sẹ́ni kan tí ìsagbára kan ló gbé dúró níbẹ̀. pírọ́blẹ́mù ta ní l'Ógbómọ̀ṣọ́ zone nìyẹn àwọn ọba yẹn ń ríra wọn bígbà tó yẹ pé táwọn bá lọ sí ààfin bàbá sọ̀hún bígbà táwọn lọ yẹ̀yẹ́ ara wọn ni ọba tó nílùú tó nílẹ̀ tó wà lórí local government kan kó wá sílùú Ògbómọ̀ṣọ́ kó wá ní òun wá kí àwọn bàbá àrí àgò kí wọ́n wá wájú kọ́ba wọn wà lẹ́yìn èyí ń dùn sórí ilẹ̀ tọ́lọ́run fún mi o ẹ sì máa máléjì ayé mi bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. àmọ́ tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń débẹ̀ ní recognition ọba yẹn ń bẹ pẹ̀lú wọn. wọ́n láwọn àlóńgó àṣògbómọ̀ṣọ́ parapọ̀ àlóńgó 5 àwọn àlóńgó wọ́n wá ń bẹ ní àga kábíyèsí mẹ́wájú wọ́n lága àwọn àjòyè kábíyèsí ìbẹ̀ lẹ́yìn àwọn àlóńgó wá wà lẹ́yìn ṣé already kí ni ìtumọ̀ rẹ̀ àwọn àlóńgó ọ̀já mọ̀ kankan nù tó dẹ̀ jẹ́ pé àwọn àlóńgó yẹn gangan even àwọn ló yẹ kí wọ́n represent Ògbómọ̀ṣọ́ Credu Carnival àwọn àtàn tó yẹ ká máa sọ mbẹ àlóńgó kínínì ipa táwọn bàbá wọn kó ní àlóńgó kínínì ipa táwọn bàbá wọn kó ní àlóńgó eléyìí rẹ ipa tí bàbá tiẹ̀ náà kó ní ọba kínínì gbogbo bíi tó yẹ ká máa sọ àwọn àtàn tí ó mú nígbà tí àwọn àlóńgó táwọn àlóńgó wà lọ jókòó sẹ́yìn nígbà wọn ń dá Ògbómọ̀ṣọ́ wọn ń dẹ́gbẹ́ àlóńgó lẹ̀ tani ìjòyè ńgbà yẹn. ẹjíkájíká làáfíà ọjọba mo ti sọ bí èèyàn bá jáde tó bá fẹ́ bọ́ bá a sọ òun ju òkèlè sọ fún tọ̀hún pé báńkọ́. ẹ sọ pé ó lè lọ bí tí bóyá wọn ń jọba ọ̀sẹ̀ mú kálukú òṣèlú bóyá olóńjọba àmọ́ pé ó ń tọ̀hún wọ́n wà ká jáde yóò lóhun ń sọ pé báńkọ́. àmọ́ so far inú ọ̀rọ̀ tí mò ń gbọ́ táwọn èèyàn ń sọ táwọn ọba yìí ń sọ mi ò tí ì rẹ́ ní kankan àtúnṣe olóṣèlú ni o àtúnṣe kẹ́ndé kan ni o gbogbo wa la mọ̀ pé ipò tí ọba Ṣọ̀ún wà ó ju tàwọn kan lọ á máa bọ̀ tí tọ́ba Ṣọ̀ún bá lọ tán àwọn òwúlọ́ yẹ kó kù ẹni mo fi sọ wípé èwo ni ìrípò kẹ́ni jẹ dẹ́nu mọ́ bá mi dupò kejì. especially àwọn tó yẹ kí wọ́n take note lé lórí ọba Olúgbọ́n ọba Àrẹ̀sà Oníkòyí Alájàwà á wà mú àwọn ọba tí wọ́n bẹ nínú Ògbómọ̀ṣọ́ a kò gbogbo àwọn yẹn gbogbo irú àwọn jàbàtà yẹn tí wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn alájàṣẹ those people we have to recognize them kò yẹ ká wò wọ́n bí gbàgbé pé wọ́n ṣe contribute to anything. òǹkàlùkù wọn olóní tí wọ́n contribute nígbà ogun tó ń kálukú ń claim lónìí pé ajagun àwọn yẹn jagun
àmọ́ ẹni tó bá mọ ọ̀nà ìní tọ́, ẹni tó bá mọ̀nà ìní tọ́. Nílùú Ògbómọ̀ṣọ́ èmi ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yẹ lómi ẹlòmíràn wáyé ni, if you don't have work go and look for work. No, iye ṣe work ilé tí mo ṣe ní táwa ń sọ ò ní pé kí rẹ̀ pọ̀ kó wà láàrin àwọn lọ́balọ́ba. Kí ni kábíyèsí ń béèrè lọ́wọ́ wọn, kí làwọn náà fẹ́ látọ̀dọ̀ kábíyèsí? Gbogbo wa la ní sè ẹ̀yin kò kàn ní dúró kẹ́ ní wọn lọ́rọ̀ kankan tí wọ́n sọ ní tí bàbá sọ ní fáínà níwájú ta ni àti ta ni. àjọ jókòó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ jẹ́ n sọ yìí fún yín ní sì fi tààrà pẹ́ kan ní fi parí rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ̀ ń rí nígbà tí wọ́n gbọ́ pé ọba Ghandi tó jẹ́ pé gbà yẹn wọn ò tí ì yàn wọ́n, tí wọ́n àwọn ní Ọlọ́run fẹ́ fi jẹ sọ, gbogbo àwọn lọ́balọ́ba yẹn nínú wọn dùn. kí mo wí? gbogbo àwọn lọ́balọ́ba yẹn ò nínú wọn dùn. kí ló dùn wọn nú? kábíyèsí jáde, kábíyèsí lajú, kábíyèsí lówó, èèyàn Ọlọ́run ni wọ́n. òun kálukú wà wí ẹni tí ó mú nǹkan bẹ́ńtẹ́ ò ní wọ́n tó yẹ pé fúnra ara wọn ni wọ́n mọ̀ kó àwọn èèyàn bí Jésù ṣe ń ṣe yá pásítọ̀ èèyàn Ọlọ́run ni wọ́n kó àwọn èèyàn mọ́ra, wọ́n jọ máa ṣe gbogbo ẹ̀. náà ẹ jẹ́ fún yín tàn yìí láti inú Bíbélì. nígbà tí Dávìdì kú, Sólómọ́nù jẹ. nígbà tí Sólómọ́nù kú, ọmọ rẹ̀ jẹ. ìtọ́ dá wàhálà lẹ́nu Israẹli tó èdò ní òní tí mo fẹ́ sọ yìí ẹ̀ tó bá mọ Bíbélì dáadáa. ẹ̀ tó bá mọ Bíbélì dáadáa ni o. ìwé àwọn ọba kínní orí 12 ẹsẹ̀ kínní tó fi dé ẹsẹ̀ 24 ẹ lọ kà á. nígbà tí Sólómọ́nù wá kú tọmọ rẹ̀ jẹ, àwọn àgbààgbà tó wà ní ilẹ̀ Israẹli wọ́n wá bá ọmọ Sólómọ́nù tó jọba wípé nígbà tí bàbá rẹ̀ ń bẹ láyé, ọ̀pọ̀lọpọ̀ ẹrù ni ló dì láwọn lórí. àmọ́ nínú ìfẹ́ àwọn ò sọ̀rọ̀. àmọ́ lónìí tí wọ́n débẹ̀ yìí, afẹ́kọ̀ọ́ bá wa dínkù nínú ẹrù yẹn. wọ́n sọ pé kó gbé gbogbo ẹ̀ kó ń bẹ́ẹ̀. afẹ́ kó bá wa dínkù nínú ẹrù yẹn. ọba wa sọ fún wọn pé kí wọ́n lọ. òun ò ronú sí i, òun ó pè wọ́n padà. nígbà wọn lọ, ó kí àwọn àgbààgbà ní táwọn tó wá yìí, àwọn bàbá tó wá bí àwọn lọ́balọ́ba níletò Israẹli ọ̀tọ̀, Júdà ọ̀tọ̀, gbogbo ẹ̀ wọ́n gbogbo ẹ̀ ìgbà yẹn sàpẹ́ láyé David wọ́n kó gbogbo ẹ̀ pọ̀. àwọn àgbààgbà sọ fún un lóòótọ́ ni o, lánàá bí àwọn bàbá rẹ̀ ṣe ṣẹnu lóòótọ́, àmọ́ lónìí kí ìfẹ́ ó lè bá àtún jinlẹ̀, kí wọ́n lè bá gẹ́nẹ̀ àti wọn bá wọn dín tí wọ́n ní ọ bá wọn dín kù.
nígbà táwọn àgbààgbà tó pè fún mọ̀ràn tí wọ́n kó mbẹ̀ tán ó lọ bá àwọn ọ̀dọ́ bíi rẹ̀ ó wá pè wọ́n ẹ ṣe prógámù yìí dáadáa àwọn ọ̀dọ́ wa ní kí ni wọ́n sọ kó ní wọ́n ní ká bá wọn dínkù nínú ọ̀rọ̀ nípa ẹrù tí ń bẹ ní orí àwọn pé káwọn ò dínkù mẹ́ ẹni tí bàbá rẹ̀ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ ló di ẹrù léwọ́ lórí irọ́ ìwọ ò ní dínkù ó yẹ kó o tó bá wọn fi kún ni tó o bá ti dínkù ó ti bá gbogbo tí bàbá rẹ̀ ṣe jẹ́ lẹ́nu ó ti bàjẹ́ nu o gbọ́dọ̀ fi kún ni ó gbọ́dọ̀ dínkù ṣe é mọ̀ pé èèyàn méjì ló gbà mọ̀ràn ó wá jókòó ó wá ronú ó gbégun kìíní wo ó gbégun kejì wo àwọn àgbààgbà tí ń bẹ́nu ìlú wọ́n wá padà wá bá a láti wá gbé èsì ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ nígbà tí wọ́n dé kábíyèsí o ọ̀rọ̀ táwa bá yín fún jèlú tẹ́ni àwa gbọ́ àbọ̀ ìlà báwa o ó ní òun ò lè bá wọn dínkù níbi ẹrù wọn o ìtòhun conclude ní táwọn ọ̀dọ́ sọ fún ó lóun ọ̀yà tó bá wọn dìkun ni torí táwọn bàbá àwọn ṣe é lẹ̀ ni ìjọ làwọn àgbààgbà nílẹ̀ Ísírẹ́lì ni wọ́n nàró mọ́ ọmọ Sólómọ́nù lórí ni ló pín Ísírẹ́lì tó fi dòní. ni ló pín Ísírẹ́lì tó fi dòní ayé ló à ń tọ́ ni. ibẹ̀ ló ń kálukú ti bẹ̀rẹ̀ àìjọsìn kankan náà tẹ́lẹ̀ àwọn kàwé pé ká bá bàbá rẹ̀ ṣe ni èmi mo ṣe léyìí láyé báyìí èmi mo ṣe léyìí láyé báyìí ìtàn bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ó kálukú bẹ̀rẹ̀ sí lọ lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀yin lọ́balọ́ba bẹ́ẹ̀ ṣe bira yín léèrè kí lẹ̀ ń fẹ́ kí n mo ṣe tó fi gbogbo ẹ̀ fi rí báyìí kí ni solution ok eléyìí kò dùn mọ́ mi nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ ètò bá dá tẹ́ ẹ̀ mọ̀ pé kò ní pa yín là etí ọba ẹjọ́ gbéyẹ̀wò láàrin ara yín eléyìí náà yìí sí nítorí yẹ ká ṣe torí gbogbo àwọn ọba yẹn kọ́ ni wọ́n tètè ju ọwọ́ ara wọn lẹ̀ àmọ́ tó lè pè wá jù láyé ó ní kí gbogbo wa ọjọ́ ṣe pọ̀ bàbá ni wọ́n mú development wá bàbá ni wọ́n ń ṣe bàbá ń gbìyànjú kò sẹ́nìkan tó ní bàbá ò gbìyànjú àmọ́ bò ní gbìyànjú yẹn ò bá ṣe ×3 tó bá jẹ́ pé ìbáṣepọ̀ tó dá ń bẹ láàrin àwọn lọ́balọ́ba báwo nínú owó ọba ṣe máa dùn tó kó bá sọ máa lọ wájú kárẹ́sà ó tẹ̀lé kó lúgbọ́n ó tẹ̀lé kó ní kò yọ tẹ̀lé kó ní jẹ̀rú ó tẹ̀lé kí òpétú ó tẹ̀lé kí gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n tẹ̀lé ra wọn ẹ̀ mọ yóò bá ṣe ń báyé ta nílẹ̀. kí ni máa ń fa èyí jù ọ èmi ò jù ọ nígbà tí ọwọ́ pò tí mo bá tún fẹ́ gbà tẹ́ ẹ bá tún fẹ́ gbà irú ọwọ́ pò tí mo wà tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ mi tẹ́ ẹ tún fẹ́ gbé láwọn ẹlòmíì lọ́wọ́ ń sọ̀rọ̀. ọ̀rọ̀ mi ò ní òní pọ̀ etí mo àkọlé ọ̀rọ̀ mi gangan tó yẹ kí n kọ́ bẹ̀ ni pé tí n bá bá yín dupò kínní àbúrò tó máa bá mi dupò kejì sẹ́ẹ̀ dupò kínní àti dupò kejì papọ̀ ni tó dífá pé táwọn olóyè àwọn ọba ìlú Ògbómọ̀ṣọ́ bá wá sọ́dọ̀ kábíyèsí ààyè wọn ló yẹ kí wọ́n wà kò yẹ káwọn ìjòyè lè wà níwájú àwọn ọba tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ojú bẹ́ẹ̀ lọ níjọ́ téèyàn bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tí àwọn ìjòyè tí wọ́n máa ta kàngbọ̀n pẹ̀lú àwọn ọba aládé ìjòyè ọmọ ìjòyè níjòyè ọba ọmọra wọn lọ́ba àmọ́ òkè èmi náà ní nọ́mbà 1 àbúrò mi òun nọ́mbà 2 cousin mi òun nọ́mbà 4 àwọn nọ́mbà 3 àbúrò ìyàwó mi òun nọ́mbà 4 ẹ̀yin yòókù ẹ̀ wá tó ilé ọ̀dàrú
kẹjọ jókòó ntí àwọn nǹkan tí mò ń sọ yìí torí ọ̀pọ̀lọpọ̀ wọn ń jókòó kí wọ́n ronú pé ọmọ Àmọ̀tẹ́kùn Oòduà yìí tí ó bá wu Ọlọ́run kí n máa sọ̀rọ̀ yìí ní sọ̀rọ̀ ntẹ́mi ń sọ kí n tó máa lọ àwọn ibi tá a ti ní pírọ́blẹ́mù ò nìyẹn ok tẹ́ bá fẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rẹ́ jẹ́ ń sọ ọ̀rọ̀ eléyìí fún yín nígbà tí bàbá ń bẹ ní Pèbí sáwọn ọba kan lọ kí wọn àbí wọn lọ kí wọn. Number 1. Number 2, nígbà coronation sáwọn ọba yẹn ní invitation tọba wa wọn sọ pé invitation bó ṣe bí ìlú láti ṣe no. ṣé wọ́n fún wọn ní invitation ẹni tí wọ́n bá fún yàn ní invitation àga rẹ̀ ó ti wà ńlẹ̀ àga rẹ̀ yóò ti wà ní ilẹ̀. tó ń tọ̀hún bá dé ọmọ ibi tí ó ti jókòó kì í jẹ́ pé àwọn kan ó ní ráìtì síbì kan táwọn kan wà dé tí wọ́n ẹsẹ̀ máa wá bí tí wọ́n ti jókòó. I know what I'm talking about. ń tọ́ ọmọ lọ́mọ yín tí mo mọ mọ́. ọba tí wọ́n bá fún ní invitation tó bá lọ bí tí wọ́n bá ti ń ṣe nǹkan àti jókòó lè yọmọ wọn ẹsẹ̀ máa wá ga fún ni àmọ́ tí wọ́n bá ti fún ní invitation ìgbà tó bá dé àga rẹ̀ ó wà ń bẹ̀ torí wọ́n ti kọ́ ọkọ rẹ̀ sí gẹ́gẹ́ bí lọ́balọ́ba. àmọ́ kẹ́nìkan wá ní ẹlòmíì ó lè ní ṣe gbogbo mọ́sán wọn ti ṣe nǹkan ìlọ gbogbo wa ló yẹ ká lọ nínú gbogbo wa kọ́ ni àmọ́ wá sí gọlọgọlọ. àwọn kan ń bẹ lórí ipò tí wọ́n wá ìwọ̀n kan mọ́ ju baálẹ̀ lọ́wọ́ tẹ́ wọn lọ́rùn wọ́n sì dúró kabẹ̀ wọ́n sì ń rẹ́spẹ̀tì ara wọn Ọlọ́run sì ń gbádùn àwọn. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lèmi ń sọ tá a bá dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀ ò tó sẹ́ẹ̀rí gbogbo ìta àwọn èèyàn tí wọ́n ń jáde ẹ̀bùn Olúgbọ́n ìgbà tí ọ̀dà ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba kínní kábíyèsí number 1 kábíyèsí ní ọ̀wọ̀ náà àwọn ni wọ́n wọ̀ náà àti yanjú rẹ̀ tẹ́lẹ̀ kẹfà ní irọ́ kábíyèsí ò ní pé wọn àwọn ni wọ́n yà wá kábíyèsí kọ́ wọn ṣe sálárì fún wọn. wọ́n sì sọ Olúgbòsì ní fẹ́ talẹ̀ kí wọ́n kọ́ sọ ti ọba Ṣọ̀ún àrẹ̀sọ ní fẹ́ talẹ̀ kí wọ́n kọ́ sọ ti ọba Ṣọ̀ún òun pé tí ò ní fẹ́ talẹ̀ kí wọ́n kọ́ sọ ti ọba Ṣọ̀ún inú ìfẹ́ ni wọ́n ti bára wọn ṣe òun láfijù wọn òfìjọ máa ṣe pọ̀ ọyá kí ni ń bẹ lọ́dọ̀ rẹ̀ mẹ́wàá wọ́n mọ̀ ní 20 acres kan àwọn ọmọ ilé mi wọ́n mọ̀ fẹ́ ta àwọn kan gún báyìí ni ìjà lè rẹ́ nìkan tí ó ní nǹkan kan tó fẹ́ gbé wá bẹ̀ kó tó di pé wọ́n lù ń gbàǹjo ibẹ̀ lọ́rọ̀ ti máa yọjú inú ìfẹ́ ni ìfẹ́ làwọn wá ẹ̀yìn ilẹ̀ àwọn tí ò wá fẹ́ ó ní wọn ò wá fẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ ìgbà tẹ́ bá rẹ́ lómi tí ó sọ̀rọ̀ èébú ni ọmọ bú èébú kò ní jókòó kó ronú pé is it true because àwọn tẹ́ ń sọ yẹn sí wọn wà ní ráìtì kankan ni ẹlòmíì ò fẹ́ kẹ́lòmíì kí ẹlòmíì wọn ò tiẹ̀ fẹ́ kẹ́lòmíì ò gbérí rárá pé wọ́n sọ̀rọ̀ ọba kẹ́ni sọ́ba Olúgbọ́n ọba Olúgbọ́n tó wá joyè ní ọ̀dọ̀ wa ọba kẹ́ni tó wá joyè lọ́dọ̀ wa that one doesn't mean anything àní mo ti sọ lánàá ẹni tó ń fi gbogbo wa jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Aláàfin Ọ̀yọ́ àbẹ̀lẹ̀wò ní ọ̀sán pé wọ́n jẹ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ rí Aláàfin Ọ̀yọ́ fi àwọn èèyàn jẹ bá wọn nísìn ayé lọ à ń tọ́ ni
ṣe bá wa Olúbàdàn ẹ mọ oyè tí Aláàfin Ọ̀yọ́ ti fà wọn Ìbàdàn jẹ ni ẹ mọ oyè tí Aláàfin Ọ̀yọ́ ti fìyàn jẹ l'Ógbómọ̀ṣọ́ àti káàkiri ilẹ̀ Yorùbá ni but lónìí Olúbàdàn àtàyè Ṣọ̀ún f'Ògbómọ̀ṣọ́ àti Aláàfin Ọ̀yọ́ wọn jọ ń ta kàn gbọ́n pé àjọmọ ẹdùn nọ́mbà wà ní ayé lọ à ń tọ́ ni ìtẹ́mi wọn sọ ni pé why tẹ́yìn máa lè fáìtì fẹ́ tọ́ yín táwọn míì ò gbọ́dọ̀ fáìtì fún nǹkan tiwọn tọ́ pé táwọn bá fẹ́ sọ̀rọ̀ ní tí ọkàn jáde ní kẹ́mọ̀ bú wọn. mo fẹ́ fún yín lẹ́sàmpù kékeré kan Ballon d'Or tí wọ́n pín lánàá tí wọ́n máa ń ṣe ní orílẹ̀-èdè France the biggest club in the world Real Madrid ni nígbà tí wọ́n ṣe Ballon d'Or yẹn ní last year gbogbo èèyàn ló wò pé Vinicius Junior ló yẹ kó gba kínní yẹn wọ́n gbé fún ọ̀tọ̀ lẹ́ni wọ́n gbé fún nígbà tó gbé vote ni àwọn Ballon d'Or ni wọ́n lágbára àwọn ni wọ́n ní pé tí wọ́n ń pín nígbà tí Madrid wá láwọn ò ní wá ní last year yẹn nígbà tó di this year àwọn Ballon d'Or wọ́n nílò láti gbéra wọn lọ bá Madrid bí wọ́n ṣe tó kí ló ṣẹlẹ̀ wọ́n jọ ṣàṣeyọpọ̀ wọ́n sọ gan gbogbo ẹ̀ náà Madrid ò tún wá ó tún possible kí wọ́n tún padà lọ àwọn bàbá wa àwọn mọ́gàjì nílé Ṣọ̀ún tí wọ́n máa ń jáde ṣe fídíò yẹn tí wọ́n máa ń sọ pé ìgbésẹ̀ mélòó wọ́n ti gbé lórí wípé báwo nílùú Ògbómọ̀ṣọ́ ṣe ní bàjẹ́ kì í sọ̀rọ̀ kájáde takawa sọ̀tà kì í sọ̀rọ̀ kájáde takawa sọ̀tà rárá kí ni ń dá wàhálà rẹ̀ láàrin lágbájá àti lágbájá bó la ṣe fẹ́ balance tí wàhálà yẹn ò fi ní máa escalate lọ torí gbogbo tí ń ṣẹlẹ̀ lónìí yìí kì í ṣe tuntun náà kì í ṣe tuntun ó ṣe wà láti dáadáa nù but kí ni solution tẹ bá sọ wọn ni kí wọ́n fẹ́ lọ sí àwa la bá lórí gbogbo wọn àwa kò ní sẹ́tù wọ́n ní epo moru oníyanjú mọ́ bá tèmi jẹ́ epo moru àwọn òṣèkọ́ gbéra bàbá kábíyèsí ẹ wo ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí ẹ jẹ́ ká wọ́n náà bá ṣe yanjú rẹ̀ kó sì kó mbẹ́ ẹ jẹ́ ara àwọn èèyàn kábíyèsí o kí ni ń ṣẹlẹ̀ wọ́n sọ tí wọn eléyìí náà sọ tiẹ̀ eléyìí náà sọ tiẹ̀ nígbà wọn bá sọ tán kí n solution èyí báyìí ẹ̀yin náà mọ̀ pé eléyìí ò ní ṣe é ṣe torí ìdí báyìí torí ìdí báyìí ẹ̀yin náà mọ̀ pé eléyìí ò ní ṣe é ṣe torí ìdí báyìí torí ìdí báyìí bó ni gbogbo owó ṣe wà pọ̀ Ọlọ́run ti fún wa lóko ó sì ti pínlẹ̀ fún kálukú Àrẹ̀sà nílẹ̀ rẹ̀ Olúgbọ́n nílẹ̀ rẹ̀ Ṣọ̀ún nílẹ̀ rẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ wọn bó láṣẹ ṣàṣepọ̀ ló kù Ògbómọ̀ṣọ́ lẹ́kọ̀tà bó láṣẹ ṣàṣepọ̀ ló kù ṣe bẹ́yìn lẹ́ẹ̀ṣe ẹ já pa àwọn ọ̀tọ̀kùn náà lù ọyẹ bá wa jọ yẹn kìíní ẹ pè nínú ọmọ Olúgbọ́n ẹ pè nínú ọmọ Àrẹ̀sà ẹ pè nínú ọmọ Ṣọ̀ún ẹ pè ẹ jókòó kó tó di pé yóò ṣe káwọn lọ́balọ́ba gan kí ni solution sáwọn pírọ́blẹ́mù tá à ń fèsì látọdún yìí kọ́sà possible nísìn kí wọ́n wá béèrè lọ́wọ́ ọmọ Olúgbọ́n àbí wọ́n béèrè lọ́wọ́ ọmọ Olúgbọ́n kọ́ wá ní tí ń dùn èmi ni pé Ṣọ̀ún ti wà nọ́mbà wà mo sì fẹ́ kọ́ sọ̀kalẹ̀ nọ́mbà wà fún mi kọ́ possible náà ara wọn kan tí mo lè béèrè ni àbí ká rẹ̀ sọ ní àwa la bí ìyàwó ẹ ọmọ wa ló bí Ṣọ̀ún alákọ̀ọ́kọ́ torí di èyí mi bàbá rẹ̀ ẹ mo fẹ́ kọ́ possible àmọ́ àwọn èèyàn fẹ́ gbọ́n kankan tó Olúgbọ́n bá ti sọ̀rọ̀ wọ́n sáré jáde wọ́n bu bẹ́lẹ̀ bá ti sọ̀rọ̀ wọ́n sáré jáde
wọ́n bu àwọn ọ̀wá gbọ́dọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ gbé yára ni wọ́n yé torí pé kábíyèsí ṣe dáadáa torí rẹ̀ ni sẹ́yìn ò rí wọn gbà tí wọ́n bú wọn ni mo fi ń sọ wípé ẹnìkan ọ̀pọ̀ bá sọ òun ju number 1 àmọ́ tí wọn bá jẹ́ number 1 sọ yẹ káwọn kan tó máa bá wọn ju number 2. ní Ògbómọ̀ṣọ́ South local government ọba Òpétu number 1 bẹ̀. Sùúrùlérè ọba Olúgbọ́n ni number 1 lánàá nígbà tí Àrẹ̀sà dún bẹ wọ́n jọ máa ń du number 1 and 2 ní number 1 ẹnìkan bá ṣe bọ́yọ́dún kan àbọ̀dún méjì ẹnìkan ló tó sọdún méjì wọ́n sì máa ń ṣe mẹ́nu. gbogbo tó ṣẹlẹ̀ yìí dìtú wípé kò sí Àrẹ̀sà dún lórí oyè kọ́sá àpọ́síbù kí bàbá Olúgbọ́n kí wọ́n bá mọ̀dẹ́ du number 1 number 2. Ajáwà Ògbólúwa Ajáwà òun number 1 bẹ̀ bí wọ́n ṣe tó lé abẹ́ kí ní ìjọba nu Ògbómọ̀ṣọ́ North bàbá wa sọ òun àwọn number 1 bẹ̀ Oríire local government kí ní number 1 bẹ̀ ọba Oníkòyí àmọ́ tá a bá wá kó gbogbo ẹ̀ pọ̀ ta ni number 1. gbogbo àwọn ọba tí mo dákọ̀ yìí first class mọ́ wà bọ̀ gírèdì wọn jura wọn lọ gírèdì tí Olúbàdàn àti Ṣọ̀ún f'Ògbómọ̀ṣọ́ àtàláàfin Ọ̀yọ́ wà ó yàtọ̀ sí gírèdì táwọn ọba wa Olúgbọ́n ibi táwọn Olúgbọ́n náà tó wà tó yàtọ̀ sí ibi táwọn míì náà tó wà. lọ́n tí ń bẹ́lẹ̀ yìí ká fọwọ́ ẹwẹ́wọ́ lọ́wọ́ fi mọ́ ni tá a bá ti bára wa sọ́n kálukó di local government ẹ̀ mú ni kò jù bẹ́ẹ̀ lọ kò wá lè pè wá bí ká bára wa ṣe àìní pé ejò lọ́mọ aráyé tí wọ́n fi fi ìyà jẹ wọ́n dàbí kókó màlúù wọn bí ṣèbè bá ṣáájú tí mọ́nàmọ́ná ń bọ̀ lẹ́yìn tẹ́rẹ̀ tẹ̀lé tọ́ká náà ń bọ̀ ta ni ó dùn. alùlà bàbá pọ̀ tọ́pọ̀lọpọ̀ wọ́n ẹ̀ rí yàn pé ọ̀rọ̀ tí lágbájá ń sọ yìí ìtọ́lọ́run gbé mi wá sí lásìkò yìí tí mò ń sínú gbogbo ètí wọ́n sọ bí wọ́n ṣe ń ronú ìwọ ń ronú bí èèyàn tí ò ní gbàgbọ́ ní ọlọ́ ó ń ronú bí ẹni tí ọlọ́pọlọ ó sì wá máa wò pé ọmọ Àmọ̀tẹ́kùn ò dún ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ọ̀rọ̀ mi ò ṣe ní pọ̀ nígbà tó pé tọ́lọ́run gbéra mi nù. òun kálukú ló ní tọ́lọ́run sọ pé kọ́ wá sí láyé ìgbà àtàkókò tó èyàn ò sì lò láyé Ọlọ́run nìkan ló mọ̀ ní tó ń kálukú bá ṣe ni wọ́n máa sọ nípa rẹ̀ lọ́la. If you are not interested to talk láti sọ nǹkan kan ò ní òṣèwò lọ́rọ̀ sọ ò mọ̀ ṣe ìwọ tó bá ṣe wò kẹ́ni kan mọ̀ pé ṣé mo ní nǹkan tẹ́lómi bá ń ṣe you have to appreciate the person kẹjẹ kọkàn jáde ní gbọ́n look for work kí mo wá ń ṣe in look for work làwọn olóríire àwọn alálùbáríkà ni wọ́n ń wò mí àwọn tí ò ní ṣòfò ọmọ láyé tí ayé wọn ò ní dàrú ni wọ́n ń wò mí tí mo bá tún pò lórí ètò wọn ò tún wò yàrá tẹ́lẹ̀ mi ò níṣẹ́ àṣà o are you the one feeding my family? ẹ̀ta wà ń sọ ni pé ẹ jẹ́ ká pe òǹkálùkù ló kọ tí jẹ́ kí gbogbo ẹ lè bá rọrùn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wá sí tí wọ́n wá wo fídíò tí wọ́n súnmọ́ kábíyèsí tí wọ́n sì súnmọ́ gbogbo àwọn tó yẹ kí wọ́n súnmọ́ tí wọ́n sì jókòó tì wọ́n tó jẹ́ pé tí ń ṣẹlẹ̀ yóò kò dùn mọ́ wọn ẹ̀ lè rí kọ́mẹ́ǹtì wọn ẹ̀ lè rí kankan
wọn à ní share wọn ò ní comment wọn kàn máa wò náà ni pé àní choice torí bí tá a ti ń jẹ ni. tó bá jẹ́ wípé ọlọ́run bá lè máa sínú àwọn èèyàn hàn lọ́kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé tí mò ń sọ nípa àwọn lọ́balọ́ba yẹn tí ń ṣẹlẹ̀ gángan nìyẹn. tí Ṣọ̀ún nígbà wọn ti jẹ́ number 1 let them give other people their respect. Ṣọ̀ún ò lè jẹ́ number 1 káwọn ìjòyè rẹ̀ jẹ́ number 2. ọba Ṣọ̀ún is imperial majesty wọn lè jẹ́ number 2 number 1 at the same time wọ́n tún jẹ́ number 2. àwọn òbẹ́ nìkan kan jà. I don't fight anybody. But ṣé káwá sòótọ́ ọ̀rọ̀ ìwọ̀n abẹ́nu kan tí ò yẹ ká sọ ni. bí Ògbómọ̀ṣọ́ ò ní dàrú o. ọ̀gá mi Mr. Ọládẹ̀jọ ṣe wà dáadáa ẹ mọ̀ gbọ́ ìbéèrè mi ṣe wà pa ẹ kú lùwà yìí ṣe wà dáadáa ọ̀gá mi nù. ọ̀rọ̀ àbí o ọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ jẹ́ sáré bírífù yín láwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ̀. tí mo bá sọ̀rọ̀ yìí àwọn tó bá ní ọpọlọ yóò yé wọn nípa Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ògbómọ̀ṣọ́ parapọ̀ kìí ṣe kábíyèsí ló dálẹ̀. kò ń sọba kankan ló dá Ògbómọ̀ṣọ́ parapọ̀ lẹ̀. ẹ gbọ́ mi yí dáadáa kìí ṣe ọba kankan ló dá Ògbómọ̀ṣọ́ parapọ̀ sílẹ̀. Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ní ṣe 1912 ẹ wá gbọ́rọ̀ yìí dáadáa wọ́n dálẹ̀ nítorí àwọn èèbó tí wọ́n ń kóyàn lẹ́rú àtàwọn ọba tí wọ́n bẹ́ ń gbà yẹn tí wọ́n jọ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèbó láti fìyà jẹ àwọn ọmọ ìlú. ẹ wò torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde gbogbo ẹ̀yin tẹ́ ń jáde sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ẹ̀ mọ̀. Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n dálẹ̀ fún láti lè gbìjà àwọn ọmọ ìlú láti pa ọmọ ìlú nígbà wọn dágbẹ̀kọ́ yálẹ̀ wọn d'Ògbómọ̀ṣọ́ parapọ̀ lẹ̀ láti against any injustice. torí nígbà yẹn báwọn èèbó bá wá àwọn àtàwọn ọba wọn jọ wà nígbà táyé ń lajú díẹ̀díẹ̀ ńgbà yẹn làwọn ọ̀jọ̀gbọ́n wò pé ẹ jẹ́ ká dá ẹgbẹ́ tá a máa pè l'Ògbómọ̀ṣọ́ parapọ̀ lẹ̀ ká máa fi jà fáwọn èèyàn wa tí wọn ò fi ní máa yàn wọ́n jẹ. bí ẹgbẹ́ yẹn tá a bá pè lẹ́gbẹ́ àwọn activist mi ò sọ pé bẹ́ẹ̀ kọ́. bí ẹgbẹ́ àwọn activist ni bí activist group ni. kì í ṣe ẹgbẹ́ wà lọ bu ata wà lọ ṣe kínní wa àwọn ẹgbẹ́ tó ń jà fáwọn ọmọ ìlú ni. Ògbómọ̀ṣọ́ parapọ̀ kì í ṣe ẹgbẹ́ tọ́ba kan dálẹ̀. láti lè fi kojú
àwọn èèbó tí wọ́n ń yan àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ jẹ ó ní wọ́n fi dẹ́gbẹ́ yẹn lẹ̀. ẹ lọ ṣèwádìí lórí ọ̀rọ̀ yẹn. Kò sọ́ba kankan mẹ́gbà tí wọ́n kò sí ọba kankan ẹgbọ́n tí mo wí dáadáa àtọ́ba Olúgbọ́n ni o àti Ṣọ̀ún ni àtọ́ba Àrẹ̀sà ni àbí nǹkan kan kò sẹ́nì kankan nu wọ́n gbà wọn dẹ́gbẹ́ ńlẹ̀ kò sẹ́nì kankan tó bá wọn lọ́wọ́ sí àti dẹ́gbẹ́ lẹ̀. Létà o ni wọ́n fi wọ́n ṣe patron. òótọ́ ọ̀rọ̀ àwọn òótọ́ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé táwa bá ń sọ fún yẹ́mọ̀ wò pé níbo lọmọ yìí ti gbọ́ kìíní tèmi bá sọ èmi ń parọ́ èmi ẹni tí ó lọ́mọ wá arọ́ tí ọmọ wa gbé bọ́ta. Ògbómọ̀ṣọ́ parapọ̀ mọ́ sọ fún yín yẹn ẹni báyìí sọ pé irọ́ ni kọ́ wá sọ túmọ̀ rẹ̀ fún wa kọ́ wá sọ rísì tí wọ́n fi dógbómọ̀ṣọ́ parapọ̀ lẹ̀ fún wa. àwọn tó dẹ̀ ń ṣe ẹ̀gbọ́n kan alàgbà yìí kéré mo kéré sí ọ̀rọ̀ tí mò ń sọ ọmọ ọdún mélòó ni bá máa sọ̀rọ̀. ọdún mélòó wọn tó máa ń sọ̀rọ̀ Mr. Daniel Gabriel Daniel mo kéré síta tí mò ń sọ for example ẹ̀yin náà ìwé kọ yín nìsín Gabriel Daniel lọ́wọ́ à ń bẹ̀ ọ̀yá adé kinní kan lẹ̀ ń jẹ́ ni àbí nǹkan kan lè fọkọ bàbá yín sí number 1 ẹ̀yin lẹ̀ ń jáde sọ̀rọ̀ you are not proud of your father ṣé Yíbò ni àbí kinní ẹ̀yin tó jẹ́ pé wọ́n ti tọ́nu ọpọlọ yín ṣe understand. ẹ gbogbo àwọn tó sọ̀rọ̀ bíi àwọn tó jẹ́ mùsùlùmí gan ó kọ Yorùbá ń bẹ́ bí ó kọ wọn ẹ̀yin nísìn ẹ fi á sí ẹ sọ pé kínní ẹ̀yin tó ẹ pọ̀pọ̀ lọ́yìn ti lọ ká bá wo bá nísìn ẹ lè jẹ́ pé chọ́ọ̀chì kan lẹ́wà tẹ́ ti ń kó tẹ́ ti ń gbáwọn èèyàn tẹ́ ti ń fi búrẹ́dì kún wọn lómi ọbẹ̀ tẹ́ mà ní ó múdà mẹ́wàá wá àti gbogbo ẹ̀. àwọn ọdún mélòó wọn fi ń sọ̀tàn sọ ọ̀gbọ́n tí Yorùbá wí ní ọ̀gbọ́n tán yóò lè jẹ́ Yorùbá náà Gabriel Daniel ṣé áńgẹ́lì ni ọ ni áńgẹ́lì ní Bíbélì wọ́n ní Yorùbá sọ wípé àrọ́bá oní bàbá àtàn tí wọ́n bá lọ́pọlọ tẹ́ béèrè ìtàn ọ wà lọ báwọn bàbá rẹ̀ ń lé wọ́n sọ̀tàn fọ́ tó bá mọ̀ pé tàn tí mò ń sọ yàtọ̀ sí tí o ṣe bí wọ́n ṣe bí fóònù ló fi ń wò mí ìwọ náà bọ́ ta ṣe fídíò kọ sọ̀rọ̀ náà ní tẹ́ ẹ̀ ní lè ṣe ẹ kàn jáde ẹ kàn wá ẹ sórí bí orí awó. èwo mo sọ tí ò rí bẹ́ẹ̀ nu tí mo sọ yẹn káwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ kí wọ́n sọ fún pé kí wọ́n fi dálẹ̀ pé ẹgbẹ́ tí wọ́n kà dálẹ̀ ni pé wọ́n wà láàfin wọ́n wá bá bàbá pé bàbá fẹ́ dẹ́gbẹ́lẹ̀ o bàbá wá bá wọn sọ pé àbẹ́bà ló pé wọ́n bí ẹ wá dẹ́gbẹ́lẹ̀ you have to say the truth kí ló dé tẹ̀yìn yẹn fẹ́ gbọ́ tọrọ náà ẹ sàfẹ́ tú sí ọ̀rọ̀ lọ́bi tí ó ti fẹ́ bọ̀ yín ẹ fẹ́ tú sí ọ̀rọ̀ lọ́bi tí ó ti fẹ́ bọ̀ yín tí ọba wá fẹ́ bọ̀ yín ẹ máa bá ẹni tí bá ń sọ tọrọ ẹ fẹ́ máa bá jà tí wọ́n bá dẹ̀ bí léèrè pé story tí wọ́n ń sọ wọn o come out kí wọ́n náà wá sọ tí wọ́n náà máa ń parẹ́ ìgbanẹ́lẹ̀ mọ̀ kankan kí wọ́n lọ fẹ́ defend. ṣé ẹ mọ iye pátù tó Ògbómọ̀ṣọ́ parapọ̀ ti jà láì béèrè permission lọ́wọ́ ọba kankan
ẹ dákun ìtí gbogbo ẹ̀ tí ó fi tùbà tí ó fi tùṣẹ́ ni gbogbo ara love Baba Gandhi. We all love Baba Gandhi. We all love Baba Gandhi, sir. We all love Baba Gandhi. His Imperial Majesty Baba Gandhi Afolabi Olaoye Olumagege III. We all love him. Àwọn kan kò sí tó lè ṣẹlẹ̀ táwọn èèyàn fẹ́ yọ̀ fẹ́ bàbá kò lọ́kàn wa. But a sọ̀rọ̀ how it is, a máa sọ. Ẹnikẹ́ni yóò fi ní long. Àwọn ọba wọ́n pàdé ara wọn lóde ní ìsìn wọn ní lílọ kíra wọn kálukú jókòó lọ́tọ̀ọ̀tọ̀. After ẹ̀ bá rí irú rẹ̀ how will you feel? Ẹlòmíràn máa sọ pé ẹ̀rí Olúgbà kọ̀ lọ kí Baba Gandhi, ẹ̀rí kíní kọ̀ lọ kí Ọ̀nífẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo bá a ṣe máa ń sọ̀rọ̀ tá a máa ń ṣe gbogbo ẹ̀ bí Ọ̀nífẹ̀ bá dé pátì kó ṣe baálẹ̀ tí ọ̀gá jù báyìí lọ ní bá ń bẹ níbi pátì tó Ọ̀nífẹ̀ bá débẹ̀ gbogbo wọn lọ nífẹ̀ẹ́ òkè lọ ọba dé yẹyẹ ní ìtọ́gùn òsì gbogbo wọn ni wọn kì í tẹ bá tún fẹ́ dọ̀bálẹ̀ Ọ̀nífẹ̀ ó ti gbé yín lẹ̀ tẹ bá fẹ́ ṣe kínní Ọ̀nífẹ̀ ó ti sáré dìmọ̀ yín ó sọ pé kò dépò Ọ̀nífẹ̀ kú. Òde ipò Ọ̀nífẹ̀ kú. Àwọn èèyàn kọ́ntínú wọ́n fẹ́ràn Ọ̀nífẹ̀ lọ ni. Bàbá Aláàfin Ọ̀yọ́ nígbà wọn fẹ́ máa sọ láàrin kan nígbà tí bàbá Aláàfin Ọ̀yọ́ dé wọn ò kí ọba Ifẹ̀ wọn kì í Ọ̀nífẹ̀ wọn àṣẹ gbogbo ẹ̀ nígbà tó yá padà rí fídíò pé ọba ẹlẹ́wọ̀ ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ apadà rí pé wọ́n padà lọ kíra wọn ní wọ́n tó pàdé níbi coronation tí wọ́n fẹ́ ṣe wọ́n tó kíra wọn àwọn yẹn maturity ni wọ́n fi ń ṣàwọn nǹkan wọn tí wọ́n bá ríra wọn nísìnyí wọ́n tó dìmọ̀ra wọn I'm very sure. Ìfẹ́ ló pin ohun gbogbo ìfẹ́ níbẹ̀rẹ̀ àtòpin ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa ìka tó bá ṣe é remú ni ká máa fi romú. Àwọn kìíní yìí ó wá ń pọ̀ sí ó wá ń pọ̀ sí ẹ̀yin ò dẹ̀ rí ní rí wípé ni mo wọ́n sọ pé àwọn tó bá súnmọ́ yàn ń gbà mí ẹlòmíì fẹ́ràn wàhálà ju wàhálà gangan lọ wọ́n kàn máa dá wàhálà lẹ káàkiri bọ̀ ẹ má gbélé yìí o yọ wà nílẹ̀ ẹ má yanjú rẹ̀ ní tí ì rí yanjú ẹ má gbélé ọ̀yá. Ẹ jẹ́ sọ nǹkan kan kún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí n tún máa fètò lẹ̀ lónìí. Ṣé ẹ mọ̀ ní tọrọ chief mọ́mọ́ of Ògbómọ̀ṣọ́ land Dr. Sheikh Toliat Yunus Olusina Ayilara II the grand chief mọ́mọ́ of Ògbómọ̀ṣọ́ land Shehu ìdí tọrọ wọn fi yàtọ̀ sí àwọn ilé yòókù tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá ń wo ìmáàmù ẹ máa wò pé àbí kí ẹ máa wò pé àwọn ọ̀rọ̀ tí ìmáàmù sọ tẹ́lẹ̀ kí ló mú ìmáàmù tí wọ́n fi lè sọ àwọn ọ̀rọ̀ yẹn ajá yẹn tán màá já yín tán kí mo pè màá já yín tán ní tí mo fẹ́ sọ yìí ẹ sì fi sọ́wọ́ sí ẹ sọ pé mi mo sọ bẹ́ẹ̀. Ṣé ẹ ráwọn ilé tí wọ́n ń jẹ ìmáàmù gbígbà pé wọ́n láwọn márùn ni ṣé ẹ ráwọn márùn yẹn nínú wọn ìlà yìí lára wà ẹ sáàmù bóyá àwọn márùn àbáwọn márùn kọ́ ìmọ̀ sáàmù pé wọ́n sá àwọn náà sá àwọn ìsá àṣẹ mẹ́rin lára kí wọ́n lé sí márùn àbí kí wọ́n jẹ́ márùn. Àwọn yẹn kéwú òun lọ́pọ̀lọpọ̀ gbédèlú Ògbómọ̀ṣọ́ àáfà làwọn kan pọ́nbélé tó ẹgbẹ́ tí wọ́n bá débẹ̀ nù ìmáàmù ilé wọn èyí sáàfà jagunjagun ni wọ́n ọmọ ọba ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ ọba Àkòyí ní ìmáàmù don you can't expect him
to be behaving like others. Ẹ̀gbọ́n mi dáadáa. Ọmọ ọba Àkòyí l'Ógbómọ̀ṣọ́ zone ó ní máàmù Ògbómọ̀ṣọ́ táwọn Àkòyí ò dì náà pé kí n sọmọ àwọn. Láti pa àwọn bàbá Èjìdé ilé máàmù Òkè Odò tí wọ́n máa ń pè wọ́n nù. Àwọn ọ̀rọ̀ kéwú ni làwọn bá wá ẹlẹ́sìn ẹ̀sìn ni wọ́n fi wọ́n síbi tí wọ́n wà yẹn. Tí wọ́n bá fẹ́ fún bàbá àmọ́mù bàbá Èjìdé lóyè ààfin ẹ wá joyè kíní kan wó làwọn ò jẹ́ pé mọ́mù làwọn máa jẹ. Tí ì bá ṣiṣẹ́ àwọn neutral oyè bíi kíní báyà wọ́n fún yàn láwọ̀ ọ̀dù àbí wọ́n ṣe kíní. Because ìtẹ́bí ń sọ fún àwọn èèyàn láti bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ pé àwọn èèyàn sọ ọ̀rọ̀ yẹn mọ́. Inú wípé tí wọ́n fi mọ́mù ìbá sọmọ ilé ayé lára Ìkòyí lálọ. Ìkòyí lálọ. Ọmọ Àkòyí ni wọ́n náà. Ìkòyí lálọ. Àwa lọ bèrè Ìkòyí sọmọ ilé yín ni àbí èsọmọ ilé yín. Tí Ìkòyí bá ti lọ́mọ ilé àwọn ní síkè náà ó ti parí. Ìkòyí sì lọ́mọ ilé àwọn ní gbogbo yín lẹ́ mọ̀ náà. Ẹ mọ iye àwọn èèyàn tó lọ Ìkòyí láti sọ pé wọ́n dìnnà ìmáàmù tí àwọn Ìkòyí láyé àwọn lè dìnnà ọmọ àwọn. Lọ́ọ̀rọ̀ máàmù yàtọ̀ sí àwọn yòókù. Àwọn bàbá Èjìdé àwọn wá mùsùlùmí àwọn àáfàá àwọn àáfàá tí wọ́n lọ ìlú kan tí wọ́n gbé sí àáfàá lọ́lọ́ ìlú ní làwọn Àlàyé Èjìdé làwọn míì náà. Àwọn máàmù ọmọ ọba ni wọ́n. Lọ́yẹ̀ ilé compare wọn sí àwọn tí èso ọmọ ọba. Ọmọ Ògbómọ̀ṣọ́ pọ́nbélé ní máàmù ọmọ ọba tó ni. Lọ́n gbogbo aspect yẹn àwọn èèyàn wò wọ́n sọ pé ìmáàmù ń gbà mí ọ̀rọ̀ onímùsùlùmí ò ní kó máàmù mọ́ ìjọmọ ọba náà máa mú yàn gbà mí pé kí wàá ló dé tó bá wọn. Ìjọmọ ọba yóò máa mú yàn gbà mí kí ló ṣẹlẹ̀ gan. Àwọn bàbá àjọ tẹ̀lú ìdó ni àwọn bàbá àjọ jagun ni. Ìyàtọ̀ tí ń bẹ láàrin ìmáàmù àtàwọn yòókù nù. Tọ́ntọ́ bá rí mọ́mù tí wọ́n ń jáde sọ̀rọ̀ akọni ní bàbá wọn akọni lọmọ ń kò yìí. But pẹ̀lú gbogbo ẹ̀ àlàáfíà in everybody fẹ́. àti sọ tọ́jú bá ti wá solution sọ̀rọ̀ mọ́mù àbọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lù ọ̀rọ̀ tó ní solution ni náà. But nígbà tó jẹ́ pé àwọn àfẹ́ solution ní tá a fẹ́ ni pé bó láti gé wọn kó ẹni tẹ́ fẹ́ gé kúrò nígbà. Ilé ayé lájọ wà. Tábà ti ń fa yìí kò ní tí tán ilé yọ jáde tábà tó ti ń fa yìí kò ní tí tán ilé yìí ló tún jáde. No ibi tọ́rọ̀ parí sí lónìí. Torí àwọn bíi Mr. Dọ̀tun ẹlẹ́nu bòyìrì tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé ó ní wípé bàbá sọ̀hún ẹnìkan kan ò bá wọn du number 1 kí àwọn míì náà mọ́ bá wọn yòókù náà du number 2. Ṣé àkórí ọ̀rọ̀ wọn sọ ń chọ́ọ̀chì. Tẹ́ bá ti mú ọba sọ̀hún ti mú number 1 ẹ má bá wọn ọba yòókù du number 2 mọ́ torí ẹ bá wọn du number 2 ní dá wà lálẹ́. ọ̀rọ̀ mi ò ní kò gbọ́ kí wọ́n má bá wọn du number 2 mọ́ kò sọ́ba kankan tí ń sọ pé sọ̀hún èmi àti ẹ̀ àjọṣe èmi àti ẹ̀ number 1 wọn kálukú níta tó bá kẹ àmọ́ wọ́n mọ̀ pé lónìí Ọlọ́run ti gbé ògo fún Ṣọ̀ún àmọ́ Ṣọ̀ún ọ̀wà tó ní gbà pé Ọlọ́run gbógo fún Ṣọ̀ún káwọn ìjòyè Ṣọ̀ún ó tó wá máa sọ fún àwọn ọba aládé báwọn tó wà níwájú wọn kò lè wọ́ọ̀kì. That's just simple truth kò lè work. Àrẹ̀sọ̀ ò ní gbà Olúgbò ò ní gbà Òpétu ò ní gbà àwọn bàbá wo ò ní gbà àwọn àlóńgó kò síjòyè kankan tó ju àwọn àlóńgó lọ. Àwọn gúrùpù that set of group tí kankan bá tá a bá ní kankan ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tá a bá ní kankan ṣe
ní ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ọba lọ́ba wọn ò jókòó tira wọn àwọn àlóńgó wọn ò jókòó tira wọn àwọn ìjòyè ó ṣẹ̀ṣẹ̀ wá lẹ́yìn náà bó lẹ́sìn mọ́ ẹ̀sùwẹ́tì àrẹ̀sà òlépo ní kẹ̀kẹ́ fènìṣẹ́pọ̀ ní bí ara rẹ̀ ṣàdúnú wọlé ògbépo ní yàmọ̀dé lára àjèjọwọ́kọ̀ ọ̀gbẹ́rù dórí nírẹ̀sà o nírẹ̀sà gbogbo ọmọdé nírẹ̀sà nílé gbogbo ìgbà táwọn àrẹ̀sà ní epo orí làwọn míì fi ń dáná gbogbo ìgbà yẹn inú ìlú tó lókìkí tó lówó tó lọ́rọ̀ ajé nílẹ̀ Yorùbá bárẹ̀sà láyé ìjọ bárẹ̀sà ọ̀bá sí ní nọ́mbà 2 wọ́n wà nọ́mbà 3 ẹ̀gbọ́n ni wọlé ogun po ní yàmọ̀dé lára náà kò èso nílé epo ti wà ní wọ́n ti lọ́pẹ̀ ní ọ̀wà wá jókòó ní àwọn àjòyọ̀ wà níwájú rẹ̀ àìrọ́ kò ní ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ ṣàlàyé àbí Olúgbọ́n ọmọ Bàyámù Olúgbọ́n ní ọ̀wà wá bàbá wo Olúgbọ́n ọ̀rọ̀ yìí dọ̀dọ̀ bàbá wo Olúgbọ́n ní ọ̀wà wá sáàfin làwọn àjòyọ̀ wà jókòó wọ́n wà recognize ìjọba Olúgbọ́n lọ kò lè wọ́ọ̀kì àbí bàbá òun péjú táwọn èèyàn máa ń sọ̀rọ̀ òun péjú lọ́pọ̀lọpọ̀ gbà mi ò fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣé ẹ mọ̀ dí tí mi fẹ́ sọ̀rọ̀ lé lórí màá sọ̀ di tí mi fẹ́ sọ̀rọ̀ lé lórí. You are the real chief Adaluru of Ògbómọ̀ṣọ́ land èyí náà dá àdúpẹ́ ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣe dáadáa gan torí wọn ò tí mọ̀ pé ọpọlọ yín ti ń bẹ lórí yín bí ọpọlọ áyán ni because ẹ má bínú èmi padà torí mọ̀ mọ́ rẹ kọ̀ọ̀kan nu táwọn èdè rẹ bá kọ̀ nǹkan gbà mí because ìwọ expect pé kọ́ba rẹ̀ ṣàwá sáàfin bàbá sọ̀hún kí bàbá rẹ̀ àgọ́ wá wà wájú wọn àbí kìlómì ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀kọ́ Olúgbọ́n wá káwọn ìjòyè bàbá sọ̀hún wà wájú wọn ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀kọ́ bọ̀ pé tí wọ́n wá káwọn ìjòyè wà wájú àwọn ọba aládé àbí you must be very stupid Dàdàngọ́ní Tómásì ẹ bá wo náà ẹ̀yin náà lọmọ nílé bá ẹ sì níyàwó tẹ́ máa correct bóò ni wọ́n ní ọlọ́tọ̀rọ̀ gbẹ́ lọ́wọ́ àgbàlagbà sọ ọmọ tó ṣe dàgbà ní bóyá dìdìrín ní yín gbẹ̀wà kéke ibi èsè ibi tẹ́ lè mọ́ wá kọ̀ọ̀kan ẹ̀ kábùkù ni ẹ̀bùrà tọ́mọ́ orí yìí ti gbálẹ̀ èmi èjúlẹ̀ jọ̀lọ̀ àwọn fásitì mi ti mọ̀ pé wọ́n bọ̀ wá sáìsì ẹni ẹ̀yin náà wo ní ìsìn mature man ṣé ọ̀rọ̀ tó pọ̀pọ̀ kí lásán ní ìsìn tó ní àdàlùrù ẹsẹ̀ ká máa wà bàbá wà náà ká máa bá wọn máa ṣerú ni ṣé yìí lè wá ẹ̀mí ni because ìta máa ń sọnù ẹlòmíì ti gọ̀ débi pé ọpọlọ ẹ ti yòrò kí ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣé kọ́ Olúgbọ́n dé kí bàbá rẹ̀ àgọ́ ọmọ sọ káwọn wà wájú ọmọ Olúgbọ́n ṣé wọ́n wà láwọn àwájú Àrẹ̀sà ni àbáwọn àwájú Ògbéjú àbò Oníkòyí mẹ́nu dey wine mi o mi ò láìkẹ́ yẹn máa wine mi o bọ́rọ̀ bá ṣe rí òní ẹja máa sọ ìjì bẹ́ẹ̀ lù kájọ máa para wa lé ní thank you ọjọ́ brother mi àlùlà ìjì bẹ́ẹ̀ lù ìta fi yanjú rẹ̀ nú ká máa para wa lé a máa pera wa gẹ́gẹ́ mo sọ lánàá a ní òsì tó burú nù kí bàbá ní bàbá wọ Olúgbọ́n o tẹ wà dáadáa àwọn àdàdà ọ̀rọ̀ Olúwa bò láṣẹ fẹ́ yanjú rẹ̀ náà bíbẹ̀ pé wọ́n máa ń gbé kíní kan bọ̀ kọ́lùbọ̀ kábíyèsí níbo wá nù ẹja jókòó ẹja sọ̀rọ̀ ṣé ká wá dọ̀ yín ni ẹ̀yin lẹ́gbàlejò tá a bá wà o gbogbo tá a bá jẹ bí màálù lẹ́pa ni àbí nǹkan kan ọ̀dọ̀ yín là ń bọ̀ o Olúgbọ́n náà kábíyèsí ẹja dúró lọ́dọ̀ yín láàfin ẹja dúró lọ́dọ̀ yín sẹ̀pẹ́ yẹn lẹ wà ní àárín ìgboro ẹ̀yin sì ní tí gbogbo wa mọ̀ ẹja dúró bá yọ ẹ jẹ́ kẹ́mi náà sáré pe àwọn lọ́balọ́ba yòókù ọ̀yá lágbájá ẹja lọ sáàfin sọ̀rọ̀ wa lọ́rọ̀ tá a fẹ́ sọ bẹ́ẹ̀ Oníkòyí kábíyèsí tó ná ọba sọ Oníkòyí
wọ́n láwọn bàbá yìí fẹ́ yẹn gbọ̀fà wọ́n níwájú báyìí wọ́n fi gbọ̀fà kábíyèsí òrùmọ gẹ́gẹ́ ẹ pẹ́ fún wa bàbá tí mò ń rò ní pé Ìbàdàn tí mo fẹ́ lọ mo ké gbogbo wa kájọ kọ́wọ́ rìn lọ sí ìlú Ìbàdàn tẹ́ ẹ mọ̀ kábíyèsí ẹ fẹ́ ká tẹ̀lé yín kájọ rìn ní kájọ lọ Ìbàdàn kábíyèsí ìjọ lálọ ọ̀sẹ̀ tí ń bọ̀ ni ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ ìwà rí yín láàfin lọ́la ọmọ òpétú àwa tá ń bẹ̀lẹ́gbẹ̀ ara wa ń bì àti ẹ̀wà ríra wa kí ló dé ṣé gbogbo ẹ̀wà le tó bá ní kábíyèsí bí ìlú mọ̀ ṣe mọ̀ rí ni bó ń tẹ́ ẹ̀rí tí kọmíṣánná kínní sọ ni iná lèmi náà wò pé ilẹ̀ kan gbígbà káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kan mo gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ dá kínní kan lẹ̀ wọ́n wá wò pé ṣé ní south bẹ́ẹ̀ yẹn ṣé àní rí ilẹ̀ tí a lò ní kábíyèsí ṣẹ́ẹ̀sì ti wo dáadáa àwọn wo ni wọ́n ní akíní ni ìtẹ̀báwí náà ni ṣé bí kí ìlú ọmọ dàgbà sí ni sáìtì ibo láwàá lò ṣé kí n wá bá yín lórí ọ̀rọ̀ irọ́ kábíyèsí èmi náà ń bọ̀ tí ẹ̀ mọ́ dára ẹ̀ láàmú Ògbótú èmi náà ń bọ̀ dírẹ́bà gbé mi lọ́dọ̀ ọmọ Ògbótú tí kábíyèsí bá ti ń wọlé lọ́mọ Ògbótú ó ti jáde lẹ́nu ọ̀nà kábíyèsí ẹ wá fúnra yín ni gẹ́gẹ́ ló lè wá ṣébí ọmọ ìyọm bàbá ni wá ìlú lájọ wá oríire ní fún wa pa lọ́ba ládéládé tó pọ̀ kájọ fọwọ́ wẹwọ́ kí gbogbo ọmọ dùn ní ó kálukọ sàrè máa kú gbàlúgbà yọmọ kó gbogbo ẹ̀ ọ̀dà kí wá ní mo kàfẹ́ ká yanjú ọ̀rọ̀ ni kò sí nǹkan kan kábíyèsí ní tẹ́ bá wí náà ni inú ìfẹ́ nìyẹn inú ìfẹ́ àrẹ̀sà ṣe dáadáa ni wọ́n kọ́ òpè ṣe dáadáa níbó àmọ́ àrẹ̀sà ṣe wà ṣe dáadáa ni tàbí ń pè mí náà ṣe ọba Ghandi kọ́ ni mo ní kí náà ni ẹ̀yin náà lẹ́kú bí ìyá wa olépo oníkẹ̀tẹ́ mọ́ dẹ kábíyèsí ọba Ghandi èmi nu wọ́n kàn wó pé ọ̀dọ́ yín wọn lódò kan bẹ́ẹ̀ bí odò àṣà iná ló sì lọ já Ìlọrin ara àwọn kan tó yẹ ká gbé lárugẹ lu wa náà nífa bó láwa ṣe àǹdẹ àwọn ilẹ̀ ọ̀pẹ bó la fẹ́ ṣe kíní kankan mò ń wò pé bóyá kí èmi àtọ́bọ̀ olúgbà àti kíní bóyá ká ṣeré wá sí ọ̀dọ̀ yín ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí bó la ṣe fẹ́ ṣe kò gba Imperial Majesty kó lọ́wọ́ ọba Ghandi kò gba number 1 kó lọ́wọ́ wọn kò sí nǹkan kan tí ó mú wá ju more respect àwọn ọba yòókù commitment wọn tó máa pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ìgbà yẹn ni ó di pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ tí wọ́n bá lọ sórí kínní hello ọ̀yà Olúwatanná Òjó ọmọ ìyá alábọ́ abẹ́sí program kẹ́ bá wa gbé nílùú Ògbómọ̀ṣọ́ báyìí láṣẹ rí kínní tí wọ́n ṣe kínní ọba wa ló sọ wípé báyìí ọba wa ló sọ pé báyìí ọba Ghandi wọ́n ní nílùú rẹ̀ ṣáájú tẹ́ bá ti tayọ ọbẹ̀ wọ́n nílẹ̀ kan mẹ́mbẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ gbà fáwọn kínní nǹkan àwọn ọmọ rẹ̀ sọ wà mọ́ wò pé kábíyèsí ó wà gbọ́ irú ọ̀rọ̀ wo ẹja pé kábíyèsí àrẹ̀ ṣáájú wọ́n nílẹ̀ wa pé wọ́n ní kínní kankan ẹ bá bínú ọjọ́ pé sọ fún yín kábíyèsí á ti sọ nǹkan báyìí wọ́n fẹ́ sí ń bẹ̀ a gbọ́ pé wọ́n dàpọ̀ yín náà lórí rédíò pé àti fọwọ́sowọ́pọ̀ ọba rẹ̀ ṣáájú àtọ́bọ̀ olúgbà wọn rí náà bó ṣe rí náà wò tọ́ ni wàhálà kankan ò sí mọ́ lẹ́yìn kó kálukú wa kí inú wọn máa dùn bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ agbára yín gbà yẹn yóò ju tọlọ́pàá lọ yóò ju tolóṣèlú lọ yóò ju ti ìjọba lọ ìgbà yẹn lẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ ìlú kọ̀ǹtró bàbá wa ti sọ pé nígbà ìbò tí ń bọ̀ yìí nígbà tá a gbé yẹ̀ wò a rí i pé ọmọ Ògbómọ̀ṣọ́ ló yẹ kó ṣe gọ́vnọ̀ bàbá wa Àrẹ̀sápá ni wọ́n sì sọpọ́tì tí ọba Ghandi wí òun pé tú gbogbo wọn ni wọ́n jọ fọwọ́ sí pé báyìí ló ṣe yẹ ká ṣe torí kí ìlú ó lè bá a dàgbà àwọn yòókù máa gbọ́ pé àtọ̀bá tiwa náà àwọn àtọ̀bá tiwa náà ẹ jẹ́ ọba Olúgbọ́n ṣe dáadáa lẹ́wà yọ̀ọ̀dá fún yín ó ṣe kí ni o kábíyèsí a gbọ́ pé ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́
wọ́n ànọ́ọ̀sì pé wọ́n lè fẹ́ ká du gọ́fúnà ní ọ̀dọ̀ wa nǹkan gbọ́ kí lẹ́ mọ̀ sí níta àjọ gbanú kábíyèsí ṣe dáadáa nígbà tá a gbé yẹ̀wò kí ló kà wá lẹ́yìn kẹ́ ẹ máa pàṣẹ káwọn èèyàn máa tẹ̀lé even tẹ́ ẹ bá ní lónìí ẹ sọ lórí rédíò epo tí wọ́n ń tà l'Ógbómọ̀ṣọ́ ó ti wọ́n jù kábíyèsí lẹ́nìkan kan ò gbọ́dọ̀ lọ́ọ́ rí epo ojú tíjọba bá sọ lọ ojú ẹsẹ̀ ní gbogbo wọ́n sọ̀rọ̀ ń dà pé kábíyèsí ti pàṣẹ nígbà wọn bá pàṣẹ tí wọ́n lọ bó òǹgbẹ́jọ ògbẹ́jú ní tí wọ́n bá bí ọ̀dà ìwọ lórí epo wọ́n lọ bá rẹ̀sà ní wọn ò bí wa bẹ́ẹ̀ dá wọ́n lọ bó Olúgbọ́n wọ́n lọ bá Oníkòyí Alájàwà gbogbo àwọn ọba wọn ní níta àjọgbà ta ni ó jáde àmọ́ bàtò jẹ́ pé wọ́n ní ọba Ghandi ní nǹkan báyìí la fẹ́ ṣe o rẹ̀sà lórí ilẹ̀ rẹ̀ ni o lórí ilẹ̀ rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ni ó ti máa pàṣẹ kò lè parọ́dọ̀ mi ọba Olúgbọ́n ẹ máa tẹ sílé epo ẹ máa ṣe kí la fẹ́ gé níbẹ̀ kí la fẹ́ gé níbẹ̀ báwọn lọ́balọ́ba bí wọ́n ṣe ń ṣe ọba wọn àwọn ìjòyè náà máa ṣe ìjòyè Àrẹ̀sà irú àwọn high chief Ọ̀tọ̀lórìn ọ̀yá bàbá ọ̀yá fẹ́ ṣèpàdé o kíní kankan àwọn ìjòyè náà máa ṣe tí wọn ìlú ọ̀wà máa lọ smoothly ìlú ọmọ tùbà yóò máa tùṣẹ́ wọ́n ẹ̀fẹ́ gbọ́ níta ẹ̀kan fẹ́ ni ó ti sọ̀rọ̀ kò sí kankan tí bàbá sọ ni bí tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n kárùkọ àmọ́ gbé ọ̀rọ̀ lẹ́sẹ̀ bàbá òkú tí ó lè rọ ọ̀dọ́dọ̀ tèmi o eléyìí ó ní ọ̀dọ́dọ̀ tèmi torí kò sí cordial relationship láàrin wọn. That is it. That is just the problem. Ìfẹ́ la sì nílò ìfẹ́ là kọjá òfin. Ẹ jẹ́ á fẹ́ràn ara wa. Ẹ̀yin lọ́ba ẹ bá wa ṣàtúnṣe. Àwa ọmọ ìlú àbára wa jà. Àmọ́ pọ̀lọpọ̀ wa ló jẹ́ pọ́rú ẹnu wa là fi ń dá wàhálà alẹ́. Àbí ká máa sọ pé ní ìsìn pé kọ́bọ̀ Olúgbọ́n àti kìnìún kí wọ́n jọ ṣe tí wọ́n kàn wá ní kí wọ́n fẹ́ jọ ṣe sí. Àbá ni wọ́n parí ìjà ní wọ́n má parí ẹ̀ kí wọ́n jọ máa lọ báwọn. Nǹkan kan sí ọlọ́pọlọ nìyẹn dẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú ayé wo ò ní bàjẹ́ o agbára lọ́wọ́ náà. Ẹ bá mi share prógámù yìí kó go viral dáadáa go viral ẹ share rẹ̀ ẹ ṣé kò ní bàjẹ́ fún ó kọ́ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà náà mọ̀ ń jẹ́ ẹ ṣé.